Yoruba people have a significant cultural and spiritual heritage known as Egúngún. Which acts as a representation of the spirits and their ancestors. The masquerades that embody these spirits and serve as a link between the living and the dead are included in this category. During celebration and events, the Egungun Masquerade make their appearance wearing elaborate costumes. Their purpose is to pay tribute to Yoruba ancestors and to promote Yoruba custom and heritage. The Yoruba tradition is a vital manifestation of Yoruba identity and spirituality because it is filled with a wealth of symbolism and incorporates music, dance, black magic, ritual, chanting, ceremony, and the likes. I am Femi Ajakaye. You are watching Aramanda, the World of Mysteries. Welcome to the first World Egungun Festival. Nothing like this has taken place in Nigeria before. To clarify, this is the very first instance of its kind in the history of Nigeria. The Egungun is one of the orishas that can be found in Africa. It has been around for thousands of years and it has been adopted by a number of different regions throughout the world, particularly Brazil, the United States of America, Spain, China, the United Kingdom, and the similar regions. Egungun Festival is one of the tourist attractions that people adore and we still love to witness. The Oyo State government, under the leadership of Governor Seyi Makinde, through the office of Alhaji Wasiu Olatunbosun, the Commissioner for Culture and Tourism, has taken a very wise step to turn the festival into a world-class festival as the government has organized the first World's Egungun Festival. 100 members of Egúngún were in attendance to perform some magic. They came from nooks and crannies of the state, as thousands of people were there to be delighted and entertained.
The Araba of Osogbo land, Araba Yemi Elebuubon, came there to offer a very engaging and informative talk, and he highlighted his experiences on how other countries in the world are using our culture and custom to make their countries great. While he also urges the other portion of the Nigerian government to take excellent initiatives as well. Òṣè tó bá ń lọ́dọ̀ Ṣàngó tí fi ń jó sí. Kí ni à ń pè ní eégún? Àwọn eégún ni ará ọ̀run. Yèyé, bàbá, àwọn tí wọ́n ṣẹ̀ wá sílẹ̀. Yorùbá ní ìgbàgbọ́ púpọ̀ nínú àjídìde. Wípé tá a bá kú, a padà tó jí dìde. Ìdí èyí ló fi jẹ́ pé tí wọ́n bá ń ṣe òkú ìbílẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n máa ń fa eégún òkú torí ìgbàgbọ́ tá a ní pé eégún ó ti mú ẹni tó rọ̀run padà wá sáyé. Àwọn eégún ni à ń pè ní ará ọ̀run, eégún ní múlẹ̀ ayé eégún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eégún tá a nílẹ̀ Yorùbá ni wọ́n ní ipa pàtàkì tí wọ́n ń kó láwùjọ wa. Nígbà tí ọ̀dà bá dá, tí akérèmọdò bá kóǹgbẹ, àwọn eégún kan wà tí wọ́n máa ń jáde lásìkò ẹ̀rùn tí wọ́n á gbé ẹbọ kí òjò ó lè rọ̀, kí ó lè tùbà kó lè tùṣẹ. Nígbà tí àjàkálẹ̀ àrùn bá ṣẹlẹ̀ sílùú, àwọn eégún kan wà tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ní láti gbé ẹbọ kí ìgbóná olóde kó má bàa wọ ìlú kí ó lè dẹ̀rọ̀. Àwa ní àwọn eégún alárìnjó. Àwọn eégún yìí ni wọ́n máa ń dá àwọn èèyàn lára yá nípa òkìtì títa, oríkì ìbílẹ̀, ẹ̀sà pípè àti idán pípa láti lè fi dá àwọn èèyàn lára yá. A tún ní eégún láyẹ̀wú. Eégún láyẹ̀wú là ń pè ní eégún àwọn ọdẹ. Gbogbo àwọn ọdẹ tí wọ́n bá mọ̀ jálá sun, òun ni wọ́n máa ń ní eégún láyẹ̀wú. Àwọn eégún kan wà tá à ń pè ní eégún ọlọ́rẹ́. Àwọn eégún yìí wà fún àwọn èwe. Gẹ́gẹ́ bí kọmíṣánná wa ti ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé nígbà táwọn wà ní èwe, ọ̀rẹ́ làwọn eégún máa ń jà. Ṣùgbọ́n gbọ́ ọ̀pẹ́ làwọn èèyàn ń yọ̀gùn tẹ́ ń yọ àdá, eléyìí tí kìí ṣe ara rẹ̀. Ọdún eégún ó jẹ́ àsìkò tí àwọn èwe máa ń yọ̀ tẹ̀lé eégún káàkiri, ijó àtayọ̀ ni. Ṣùgbọ́n pẹ̀lú akitiyan àwọn ìjọba wa, mo gbé òṣùbà ńlá fún kọmíṣánná wa tí ó wà lórí àlééfà báyìí pé ipa tí wọ́n ń kó yìí yóò jẹ́ kí ìtànkálẹ̀ kó túbọ̀ bá ọdún Egúngún. Nítorí pé àwọn èèyàn tó ń wò wá ní òkèèrè, àwa tá à ń lọ òkèèrè níjojúmọ́, ó máa ń ṣe wá ní àárín nígbà tí àwọn ìjọba wa tí wọ́n bá fi ọwọ́ ẹ̀rẹ̀ẹ̀rẹ̀ mú àwọn nǹkan tó lè máa pawó wọlé, yàtọ̀ sí pé ọ́ìlì tí gbogbo Nàìjíríà gbẹ́kẹ̀lé. Irú àwọn ọdún Egúngún báyìí àti àwọn ọdún míì àbí àwọn àgbéwòrán tá a ní ní ilẹ̀ wa tí ìjọba wa bá ṣe wọ́n lọ́jọ́, yóò mú kí àwọn èèyàn máa wá látòkèèrè. Àwọn tó bá nílé ìtura wọ́n pa owó, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ọkọ̀ wọ́n pa owó, àwọn tó ń ta oúnjẹ lásìkò yìí wọ́n ń pa owó. Ìjọba pàápàá yóò rí owó sínú àpò ìṣúná wọn tí a bá gbé àwọn ọdún ìbílẹ̀ wọ̀nyí ní arugẹ. Yóò jẹ́ kí ètò ìṣúná wa kó túbọ̀ tó rú gẹ́gẹ́ sí i. Ní ìkádìí ọ̀rọ̀ mi,
gbogbo lẹ̀ Yorùbá nìkan la ti ń ṣe eégún. Tẹ́ ẹ bá wò ẹ rí pé àwọn European náà ti ní eégún tiwọn náà tí wọ́n ń gún jáde. Tẹ́ ẹ bá sì wo àwọn ará Róòmù ẹ rí pé àwọn náà léégún wọn tán máa mú jáde ńgbà kérésì. Wọ́n ń pè ní baba kérésì. Wọ́n ló wá láti Róòmù, wọ́n ń pè ní Santa. Kò síbi tí ògbé ti ṣẹ́gun, kò síbi tá ìgbé kaná alẹ́ ọbẹ̀ ni ó dùn jura wọn lọ. Ní ìdí èyí kìí ṣe nǹkan ìtìjú, kìí ṣe nǹkan tí ó gbọ́dọ̀ máa tìyàn lójú láti kópa àbí láti ṣe nǹkan àbínibí rẹ̀. Orílẹ̀-èdè tí ò bá máa ṣe iṣẹ́ tiẹ̀, ìṣe níṣe ni ó máa ṣe, ìwà oníwà ni ó máa wù. Kò sí ìtìjú tá a bá ń gbé nǹkan àbáláyé wa lárugẹ. Mo kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà wa ẹnjiníà Mákindé àti kọmíṣánná fún ètò ìròyìn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí lónìí. Àsọdúnlọ́dún, àsorò lóró, bá a ṣe ṣe lọ́dún yìí, à á ṣe lẹ́ẹ̀mí. Gbogbo mọ̀ríwo, túwó, pẹ́pẹ́yẹ, gbígbín, ẹrù, owó, eégún bàbá mi ó fẹ́ o, òòṣà bàbá mi ó fẹ́ o. Undoubtedly, the Egungun Festival can be one of the top tourist attractions that can be provided good cash, good income for the Nigerian government. Honorable Wasiu Olatunbosun, the Commissioner for Culture and Tourism, explained how some Brazilians have invited him to come and celebrate the Egungun Festival with them. But he sees this as a thing of embarrassment and decided to start first because Egungun belongs to the Yoruba part of Nigeria. Kí ló bí ìta ṣe lénìí? Ìta rí ni wípé ní ìgbà tá a wà ní kékeré gbogbo èèyàn ló máa ń fẹ́ jáde láti tẹ̀lé eégún. Ṣùgbọ́n gbòde àárín kan àṣàwọ̀wọ̀ ọdún Egúngún àtòrí ni wọ́n nà lẹ́yìn Egúngún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó wá di wípé kí wọ́n máa sádà, kí wọ́n máa yìnbọn. Èyí tó kó bá ohun tí ó yẹ kí ó máa dáni lárayá yóò wá máa mú ìpalára wá fún àwọn èèyàn. Àwa wò wípé òòṣà tá a bá fi hàn ọmọ kékeré òòṣà yẹn máa parun ni. Ìlàfi ní wípé a ní ìdá àti pákéjì ẹ̀ ní ọdún tó kọjá. Àwọn kan wá láti orílẹ̀-èdè Brazil. Wọ́n wá ní wípé àwọn fẹ́ kí n wá sí Brazil kí n wá bá wọn wo ọdún eégún. Mo ní kì í burúburú kí bàbá ní ó di ọwọ́ ọmọ òun lọ́rùn. Èmi fẹ́ kí a kọ́kọ́ ṣe tiwa káwọn wò ná. Wọ́n wá ní tá a bá ilé rí ṣe. Àwọn fi ń dá a lójú wípé ní ọdọọdún àwọn máa kó àwọn èèyàn wá láti Brazil láti wá bá wa ṣe ayẹyẹ Egúngún. Ohun tí ẹ fẹ́ rí lénìí ẹ rí wípé láti ìgbà tẹ́ ti jókòó kò sí wípé wọ́n ń ṣàyàn ládàá, kò sí wípé wọ́n ń gòyàn lọ́bẹ.
ìdárayá tó wà lára eégún òun la fẹ́ fi hàn yín lẹ́nìí. Gbogbo eégún tẹ́ rí lẹ́nìí ni wọ́n ti ṣe ohun tí a mọ̀ sí spiritual aspect of it ní ìlú kọ̀ọ̀kan. Ẹ dẹ̀ rí pé kì í ṣe Ìbàdàn nìkan òun la fẹ́ showcase lẹ́nìí. Ó cut across gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Tí ó bá di ọdún tí ń bọ̀ lágbára Ọlọ́run, gbogbo ilẹ̀ Yorùbá ni eégún ti wá láti wá máa dára wa lárayá. Tá a bá fẹ́ dára lárayá, eégún méjì oríṣi méjì ló wà bí lẹ́nìí. Egúngún onídán àti eégún alárẹ̀ méjèèjì ni a máa lò. So Ọlọ́run ọba, àwọn alálẹ̀ wà pẹ̀lú wa o, Elédùà wà pẹ̀lú wa o. Mo dúpẹ́, ẹ kú ìjókòó, ẹ ṣeun gan ni o. Egungun, as one of the spirit of our ancestors, can be celebrated in the way that the world will be coming to Nigeria to celebrate the Egungun Festival in Oyo State. Thanks for watching my videos. Please subscribe to my YouTube channel if you have not done this before. Share this video with your friends. Drop your comment. Thanks. Bye for now. Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àyìndé Aláṣọ Òkè. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti bá wa ra ọjà láti ọjọ́ ìwá. Lágbára lọ́wọ́ Ọlọ́run, iná ò ní tán owó yín. Dáadáa ni a ó máa rí ara bára wa ṣe. Ní báyìí bóyá ẹ fẹ́ aṣọ òfì, bóyá ẹ fẹ́ fi ṣe ìgbéyàwó, ìkómọjáde, òkú àgbà, ìsílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ láǹfààní láti kàn sí Àyìndé Aláṣọ Òkè fún aṣọ òfì yín. Kò sí irú aṣọ yòówù tí ẹ bá fẹ́ tí a ò lè bá yín hun. Kò sí ibi yòówù tí ẹ wà tí a ò lè fi aṣọ yín ránṣẹ́ sí yín. Ẹ má gbàgbé o, gẹ́gẹ́ bí àlàyé àti òfin iléeṣẹ́ wa wípé àwa kì í bá kọ́sítọ́mà san owó delivery o. Kódà kó ṣe pé bọ́ńdù kan ni ẹ bá rà lọ́wọ́ wa, fúnra yín lẹ́san owó delivery yín. Àǹfààní sì wà nítorí pé ilẹ̀kùn iléeṣẹ́ wa ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ wá wo bí a ṣe ń ṣiṣẹ́, tàbí ẹnikẹ́ni tó bá fẹ́ láti wá ṣe ohun tí àwọn Haúsá ń pè ní Ganiya Fiji, ìròyìn tá fojúbà. Fún àwọn tí a bá fẹ́ kàn sí mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun lẹ̀ ń wò yẹn o. A máa retí yín o. Ire la máa bára wa ṣe. Ó dìgbà.